gbogbo wa lápapọ̀ ẹ já sọ pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Àmín. Àmín. Gbogbo wa lápapọ̀ ẹ já sọ pé àmín. Àmín. Tí a bá fẹ́ kí oore tí Ọlọ́run ṣe fún afáwa Sheikh Sulaiman Mahmood tá a bá fẹ́ kó tán ẹ já sọ pé àmín. Àmín. Àmín yìí dùn mọ́ mi púpọ̀. Àmín. Tá a bá fẹ́ kọ́ lọ́hùn gé kìíní ìkúrú ẹlẹ́kẹ̀já ṣe àmì dáadáa. Àmín. Wa afdalu nnasi ma bayna al-wara rajulun. وأفضل الناس A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم Mo kí ìkàlẹ̀ gbogbo àwọn afáwa látọ̀dọ̀ afá mi lọ́yà Ismailu ní Ajétúmọ̀bí àti gbogbo àwọn àìmọ̀ tí wọ́n bẹ níkàlẹ̀. أعوذ بالله Mo kí gbogbo ẹ̀yin yá wa látàkọ́ àpá ọ̀fun mi ń bí tó fi dórí gbogbo ẹ̀yin yá wa lápapọ̀ àti gbogbo àwọn ọkùnrin náà lápapọ̀. Mo sọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. وعليكم السلام ورحمة الله وبركاته. Ládàáyẹnrí mo kí àfáà wa Sheikh Sulaiman الله حياته ẹlẹ́kẹ̀ẹ́já ṣàdúrà fún أدام الله حياته. Ọlọ́run ò ní jó tán báyìí. آمين. Ẹ̀mí yín Ọlọ́run ò ní jó já pàrọ̀. آمين. Kò yẹ kó pẹ́ náà kíní yẹn ti pọ̀ ju Ọlọ́run ò ní jó jẹ́yìn. آمين. Bó ṣe ń ṣe bọ̀ mo ti rí pé kò ní pé Ọlọ́run má jó jẹ́yìn. آمين. Ó ti ń lo bọ̀ láti kékeré tó fi dàgbà dáadáa báyìí náà ni bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń jẹ́ ṣe fún yín. آمين. Ìníjó pẹ́ ládàáyẹnrí Sayyidina Ali karamallahu wajhahu. كرم الله وجهه. Nígbà tí gbogbo nǹkan dàrú nígbà tó ń wà ní khalifa wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọ́n Sayyidina Ali ẹlẹ́kẹ̀ẹ́já ṣe karamallahu wajhahu. كرم الله وجهه. Wọ́n ní kí ló dé àsìkò Abubakar ò rí báyìí àsìkò Umar ò rí báyìí tí Sayyidina Usman ò rí báyìí ìjà ṣe wọ́n pọ̀ láti lásìkò tiẹ̀ báyìí táwọn mùsùlùmí wọ́n ń bára wọn jà báyìí. Ẹjá sọ pé sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. Sayyidina Ali wa ni ma'ahum rijalun mithli. معهم رجال مثلي. Àwọn èèyàn bíi tèmi ló wà lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà tó sọ yẹn lọ́ fi ríṣẹ́ jẹ́ wa ma'i rijalun mithluk. Èèyàn bíi tiẹ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ tèmi ni wàhálà fi pọ̀ wọ́n tó ń béèrè ìbéèrè lọ́wọ́ mi. Afáwa Sulaiman ẹ̀ lè dá kíní yìí ṣe àwọn tíìmù yín lọ́kùnrin lóbìnrin rijalun àwọn lèèyàn tó wà pẹ̀lú yín níye gbogbo yín pátápátá àtẹni tó fi nǹkan kọ́rùn àtẹni tí ò fi kọ́ Ọlọ́run mọ́ ṣàbáwá dúpẹ́ fún gbogbo yín. آمين. Ẹ ṣeun ẹ kú àdúrótì. آمين. Ọlọ́run ò ní ṣe yín lẹ́rú láéláé. آمين. Àfá ò rí yín lẹ́rú àfó ò mú yín lẹ́rú Ọlọ́run ò ní ṣe yín lẹ́rú láéláé. آمين. Lágbára Ọlọ́run wàhálà tẹ́ ń ṣe yìí ẹ jẹ́ àwọn ọmọ yín náà jẹ́. آمين. Èmi ládàáyẹnrí mo mọ rírì nǹkan tẹ́ ń ṣe ṣáfà ni kó máa fa ráìsì fúnra wọn ṣáwọn ni kí wọ́n máa po níṣẹ̀mú pé kò tí ì gbé dé ni ṣáwọn ni kí wọ́n máa to ráìsì ni Ọlọ́run mọ́ṣà bá ń dúpẹ́ fún gbogbo yín o آمين. tó fi dórí àgbáyé náà àgbáyé àwíyé. I'm seeing him for the first time today mo kàn mọ́ ń wo lórí íńtánẹ́ẹ̀tì ni Ọlọ́run ló dàrú fún gbogbo wa. آمين. Afáwa Sulaiman ìrìn èèyàn 2 sí 3 mo fẹ́ ṣe wá sí fún láàrin ìṣẹ́jú 10. Ìrìn alákọ̀ọ́kọ́ òun ni gbogbo àwọn tó ń mọ̀ nípa nǹkan tá a kó kalẹ̀ yìí Ọlọ́run níjó burú fún gbogbo wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa gbogbo tó wà nílẹ̀ yìí kò kéré ẹ má wo kó kéré
láyé lẹ́ni ní Nàìjíríà èèyàn 84 million ní UNESCO sọ pé ní ìdíkìlì 84 million 4 million. ló ní náwó before below $1 lójúmọ́ tó yẹ pé gbogbo tó ní tó fẹ́ jẹ lójúmọ́ below $1 ni èèyàn 84 million ló wà bẹ́ẹ̀ wọ́n àfúdọ́lù nẹ́ẹ̀sì máa bẹ́ẹ̀ ní ẹlẹ́wàrà àárọ̀ jùlọ. وأفضل الناس ما بين الورى رجل gbogbo ẹni tó mọ̀ nípa àtọ́tẹ́ kọ́lẹ̀ yìí على يده ẹ jẹ àǹfààní ẹ̀ àrọ́mọdọ́mọ yẹn á tún jẹ ń bẹ́ẹ̀ ẹ lọ́kẹ́ bá ń ṣàmì fún wọn. àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ tí ì sọ kì í ṣe àwọn tí wọ́n fowó lẹ̀ nìkan o àwọn tó ṣètò bó ṣe rí ìtò ọkùnrin kan ló ń tò lẹ́ẹ̀kan kódà kó gbowó lórí ẹ̀ ọlọ́mọ ṣàbáwá dúpẹ́ fún un. الناس ما بين الورى رجل èyí tẹ́ ń ṣe yìí ìsìláàmù nídìí eléyìí láwọn ibì kan ju ìjà àwọn orí Facebook yẹn lọ. àsìkò tá a wà yìí ní Kùránì sọ wípé àwọn ìtàn àrùn sí mẹsìgábàtìn fi yá omi sí mẹsìgábà. أو إتعام في يوم ذي مسغبة ọlọ́run fúnra ara rẹ̀ ròyìn àwọn tó ń fúnra ara àwọn láàánú lé wọn lórí. أو ó wá bá débi kan ó ní fákùrọ̀ kọ́bàtìn àwọn ìtàn àrùn fi yá omi sí mẹsìgábà. أو إتعام في أو يوم نعم. ذي مسغبة àwọn tí wọ́n ń wá ń táwọn èèyàn ó jẹ fún wọn ìtààmù zí màsígábàtì ìtààmù fi yá omi zí màsígábà àwọn tí wọ́n ń wá ń táwọn èèyàn ó jẹ fi ìyá omi zí màsígábà láwọn ìgbà tí ara ní àwọn èèyàn Nàìjíríà lọ́wọ́ àsìkò tí Kùránì júwe gangan ní láwọn ìgbà tó ṣe wípé nǹkan nira. أو إتعام في يوم ذي مسغبة Naam. نعم يتيما ذا Yatiman za makraba kò wá fi mọ lórí àwọn tí wọn ò ní nìkan ọlọ́run mọ iye ọmọ òrukàn tó máa benefit inú kìíní yìí ọmọ òrukàn pọ̀ Nàìjíríà o WHO jẹ́ kó yé wa 17.5 million ọmọ òrukàn ló wà Nàìjíríà láwọn tí yà ń jẹ OVCs orphans and vulnerable children tí wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo orú tẹ̀ ń ṣe yìí Yatiman za makraba ذا مكربة èyí tẹ̀ ń ṣe yóò kéré. ẹ mọ̀ wò pé kò tóbi tó kò pọ̀ títí last year lọ púpọ̀ mo fẹ́ kó pọ̀ Kùránì ṣàlàyé bóun Ọlọ́run lòun dúpẹ́ fún yín. àwọn mìsìkínàn àbí àwọn aláìní kí ni àfa fẹ́ gbà ní gbogbo ètí ṣe yín nísìnyí ẹ̀san wo ló fẹ́ gbà ń bí eléyìí báyìí ẹ̀san wo la lè san fún bọ́ọ̀ la ṣe fẹ́ san án èèyàn mélòó ló mọ̀ rí èyí tó dùn mọ́ mi jù nígbà tí mo débí òun ni wípé kò sí discrimination ó mi pé tí Christian bá wá yóò gbà jazakumullahu khairan yatiman za makrabati jazakumullahu khairan a níbi ọ̀tá mọ́ fún Islam àti ní ọ̀tá tó ọ̀rẹ́ ni ò tí ì pọ̀ tó òsínpámọ́ ọlọ́rin òsínpámọ́ ìlú kan ẹni tó lóun bá fún náà ní orí gbà ń bẹ́ẹ̀. Kùránì ò sọ wípé àwọn ìtààmù kíni kẹ mùsùlùmí ìtààmù mùsùlùmí fi yá omi sí màsígábà kò fi ìsìláàmù sí ṣe ṣáàrìtù fún àti tọrẹ. أو إتعام في يوم ذي مسغبة kò sọ pé mùsùlùmí nìkan ni ká tọrọ fún gbogbo yìí tẹ́ ń ṣe ìbátá ọlọ́mọ ṣàbá dúpẹ́ fún yín. آمين ẹ dákẹ́jẹ́ àṣà mi dáadáa. Ànábì sallallahu alayhi wa sallam الله عليه وسلم Ànábì ní ahabbul a'mali ẹ dákẹ́ gbádìí sí alákàràmọ́tàlá. إلا الله سرور تدخله على مسلم ahabbul a'mali iṣẹ́ tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jùlọ iṣẹ́ náà ní kí ni sururun تدخله على مسلم ìdùnnú kan tudkhiluhu ala muslimin tó o bá ti lè ṣe anything tó bá fi lè dùn mọ́ mùsùlùmí min ahabbil a'mali ila Allah nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n nífẹ̀ẹ́ sí jù sí. sùúrù wa ní oríṣiríṣi ọ̀nà ní sùúrù máa ń gbà wọlé oúnjẹ ni ó múnú ẹlòmíì dùn owó ni ó múnú ẹlòmíì dùn ntẹ́lòmíì fẹ́ kọ́ ọkàn kí náà níbi lágbájá kí mi ó ń kọjá lọ mo wá kí ó wá dúró wá bọ̀ mí lọ́wọ́ ìyẹn nìkan ẹlòmíì fẹ́ sururun ìdùnnú kan
تدخله تو بجك ما يا رودنو نعم أو تكشف عنه كربة أو تكشف عنه كربة إنك تتجلوكم mo ń ṣàlàyé níbi tí mo ti mọ̀ bí lecture tí mo ti ń bọ̀ nísìnyí a rí tíṣà kan tó sunú kíláàsì fún 3 years nítorí pé ó fẹ́ máa kọ́ àwọn ọmọ aláìní wọ́n ní tóun bá ní kóun máa wá sí lọ́rin òun lówó tóun máa fi lọ sí oko lójoojúmọ́ ó wá ń sunú kíláàsì ó wá sùn fọ́dún mẹ́ta kémi tó rí mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé how do you want to be celebrated ohun mi kí n kí ẹ kí n pe àwọn èèyàn mi kájọ kí ẹ kí ló ń wù ẹ́ jù láyé. Allahu akbar. الله أكبر Allahu akbar. Nǹkan tó sọ pa ẹ̀ lẹ́kún ẹ̀yìn àǹtí mi. Ó ní kóun ní mátírẹ́sì láyé òun lówó. Mátírẹ́sì àáfùdọ̀ ló nẹ́ẹ̀sì. Ó ní mátírẹ́sì lówó òun jù. Kóun ní mátírẹ́sì inú yàrá wallahi tallahi. Òkèlè lè ní family house wọn wà. وأفضل الناس ما بين الورى رجل Ó fa ẹ mọ́ wọ́n pèsè mọ́ lásán ni. Ntí ó múnú ẹlòmíì dùn. Ẹgbọ́n nǹkan tó ló fẹ́ múnú òun dùn. Mátírẹ́sì. Kóun tẹ̀ ní mátírẹ́sì inú yàrá. For the first time in his life, kóun sùn sórí tìmùtìmù. وأفضل الناس ما بين الورى رجل تقضى على يد الناس حاجات Allahu akbar. تقضى على يد Mo gbé ọ̀rọ̀ obìnrin kan sórí Facebook láti jẹ́ ẹ̀ta ó ti gbó báyìí lájágbára tèmi gan lọ. Olúkálùkù wa ń pè mí wọ́n wá ń sẹ́ndì owó sóbìnrin náà. Ó bímọ alákọ̀ọ́kọ́ ó ríran, ó bí kejì ó fọ́jú, ó bí kẹta ojú ń dùn. Ojú tiẹ̀ náà tún ń lọ. Àwọn ìkíni ká ṣe fún ẹ. Àwọn ọmọ yìí a fẹ́ tọ́jú wọn. Àmọ́ jẹ́ àkọ́kọ́ tọ́jú wọ. Ó ní rọ́. Àwọn ọmọ yẹn ni ẹ tọ́jú. Òun lè kú. Bó ni àwọn ọmọ yẹn ó sì ṣayé wọn tí wọ́n lójú. Tí tíjà tí mo wá sọ nísìnyí, kún fáyà kún wọn ránṣẹ́ sí mi. Wọ́n ní tíjà tí mo ń sọ, Jímọ̀ lórúkọ rẹ̀ ń jẹ́. Kún fáyà kún fún ní 50,000 naira. Alhamdulillah. Kọ́lọ̀ mọ́ra mi iṣẹ́ mi ìgbélé yìí lọ, fani ìmọ̀ yìí. Kí má ti ṣẹ́ mi ìgbélé yìí lọ. Lásìkò àwọn ìjọba kan, mo ṣe kankan fún ẹnìkan wọ́n sọ fún mi pé gọ́ọ̀mẹ̀ntì kan lù ẹ́ nì. Ó ní ẹjẹ́ kí wọ́n máa lò mí fi ṣàánú àwọn èèyàn. Ní sùúrù, ṣé báwọn kan ni wọ́n ń kó àdáni lọ́wọ́? Ẹ lọ ṣá, ó ń lo àwọn náà ni. Tí wọ́n bá ń lò mí fi ṣàánú, ká máa lò mí lọ, government after government, no problem. Kún fáyà kún láwọn fún ọ̀gá Jímọ̀ ní 50,000 naira. Kò ní tẹ́lẹ̀ olúkálùkù tí yín náà. Kò retí oore tẹ́ ẹ ṣe yìí. Ẹ̀yin náà oore tẹ́ ẹ retí Ọlọ́run ó ṣe fún yín. Àwọn takishifu lahu kurbatan. Àwọn tẹ̀tẹ̀rùdù á ní ojú án. Sitting arrangement yìí, mò ń kẹ̀yìn sí kámẹ́rà púpọ̀. Bẹ́ẹ̀ mo wojú Sùlàìmánù ni, Ọlọ́run ṣe èmi náà báyìí. Àbí ó jẹ gbèsè ó bá mú kọ́ lókè tẹ́tìrìdò á ní ojú àn àwọn tí wọ́n ń ṣètò yìí bàbá àsún sẹ́yìn ni tọ́ àwọn tẹ́tìrìdò á ní ojú àn àbọ̀ gbé ebi kú òfẹ́ nìkan bẹ́ẹ̀ ti fẹ́ gbé kú òyìí àwọn tẹ́tìrìdò á ní ọdẹ yìí náà àbọ̀ san gbèsè fún yàn gbogbo yìí tà ń sọ yìí ahabul a'mali ila Allah èwo la wá gbọ́ àsọ̀ látún bẹ̀ báyìí. Èwo la gbọ́ azakatu níbẹ̀ báyìí. Àfà owó tẹ́lòmíì fi ń rán àwọn èèyàn lọ Mẹ́kà àti Umura wàláhì ó bí àbùkátà so many families. Ó da akẹ́rẹ́ gbàlagbà ní Umura tí ò bá lówó tí ó fi ṣe àbí hajj ẹ̀yìn tí ń dàgbà kò sì tí ì lọ́mọ tó lè rán. Last wish ẹ̀ nìyẹn jẹ́ kó lọ ṣe. Àwọn ọ̀dọ́ yìí nídìí owó láti get empowered ju wọn lọ Mẹ́kà. Wọ́n fún mi mọ́kà 98 mo ní mi ò lọ mo ń kàwé lọ́wọ́ wọ́n fún mi ní 2008 wọ́n fún mi 2009 mo ní mo lọ camp mi ò lọ wájú àtọ́ ní 2010 wọ́n ní sí èpè nǹkan mi bẹ́ẹ̀ fún ẹ mo ṣe wá lọ. Bàtí ni wọ́n béèrè pé kí ló tó ń sá fún mo ní nǹkan tó kàn kọ́ nìyẹn bó mo ṣe fẹ́ dá dúró Ọlọ́run ṣàbà dúpẹ́ fún yín o ẹ wá dákun gbogbo ìyá wa tẹ̀ ń ṣá mi wá sí mi padà sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ tí ń gba sàárà yìí ẹ̀yin ṣe olórí burúkú o bá wọn pọ̀ lórí ibú ẹ mọ́ gbọ́ ẹ̀yìn rárá ẹ̀ sínú wọn tí wọ́n bá ń pọ̀ lóṣì ẹ̀ sí nínú wọn Ọlọ́run ní ṣe yín lólóṣì. Aláìní ìtọ́lọ́run náà gbogbo wa ṣùgbọ́n
gbogbo ọgbọ́n tá a bá dá sí àwọn ọmọ wo gbọ́dọ̀ wá gbà sàrà báyìí gbogbo nǹkan bá lè ṣe sí gbogbo nǹkan tí a bá lè ṣe sí lójú ọ̀nà tọlọ́hun tó bá kan àdúrà ẹ̀ ṣe ládùúrà tó bá kan kẹ́ ẹ̀ ta góòdì ilé yín tọ́mọ yóò fi lọ́ọ́ kàwé ẹ̀ ta kólọ́ka o wàhálà tẹ́ ìṣe yá àwọn ọmọ yìí ò ní ṣe o èyí tẹ́mi náà ń ṣe àwọn ọmọ mi náà ò ní ṣe o ẹ dákun torí Ọlọ́run mo wo fídíò kìíní last year Sheikh Sulaiman wọ́n sọ wípé ní upper year woman kan wá tóun náà wá gbà bá ti wá gbà yìí last year òun náà wá gbà kó ráìsì mẹ́ta wá pé tèmi náà lélẹ́yìí Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ fún gbogbo yín náà ẹ má jẹ́ wá too comfortable receiving gifts from people ẹ má yẹ kára wọn balẹ̀ púpọ̀ jù wọ́n kú fún mi wọ́n fún mi Ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀ láéláé ẹ dákun torí Ọlọ́run gbogbo ogun tẹ bá lè dá sí i tó bá kankan ẹ mọ́ra aṣọ ìyàwó mọ́ ẹ faṣọ ìyàwó lẹ̀ tọ́jú ọmọ tó bá kankan ẹ mọ́ lòde mọ́ ẹni tí ò báwọn èèyàn lòde tọ́lọ́run bá dájà dùnú fún lórí ọmọ ẹni tí ò pé ó wà sóde ẹ̀ kí lè fẹ́ para yín fún. من العلم إن العلم أعظم أن يزرع láti tó tí wọ́n ti ń ṣe ìyàwó ńlọrin táná fún láwọ̀ ọdúnrí báwo ìyàwó tiẹ̀ ló dáa jù tánú bá wọ́n dùnrí gọ́ọ̀mẹ̀ntì fún yẹn rí kí lè fẹ́ para yín fún ìyàwó ẹ sí má gbára yín bá ṣe mọ́ owó tó fi ṣe ìyàwó fọ́kọ àti ìyàwó mi ó tó ẹ̀ǹpáwà àwọn kan náà máa dá yé gbé àgàgà àwọn ọmọbìnrin yín ẹ ṣe wàhálà lórí wọn o min quwwati mastata'tum ẹ ṣe wàhálà lórí àwọn ọmọbìnrin yẹn o ẹ lọ fi wọn sẹ́nu kọ́ṣẹ́ kódà kí wọn àti mi kan bẹ ní tẹ́lọ̀ ni orí Facebook mo ti pẹ́ years back I'm saying her for the first time here iṣẹ́ ló ń tà iṣẹ́ láyé fi mọ̀ gbogbo agbára tẹ́ ẹ bá lè ṣe láyé àìdúró lahum min quwwati mastata'tum Ọlọ́run fún yín ṣe o Ọlọ́run tọ́jú àwọn ọmọ yín fún yín o ilẹ̀kùn sí títì obìnrin tí mo ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan ẹnìkan kan lọ wo náà ni ẹnìyẹn gbọ́n pa ẹ̀ ó sì lọ kọ́ odidi ilé fún un ó forúkọ ẹ̀ ralẹ̀ ó tún forúkọ ẹ̀ ra gbogbo màtíríà lé láì ní nǹkan tó kọ́lé ra block Ọlọ́run sì kọ́lé fún un kò sí irú oore tọ́lọ́hùn ní lọ́dọ̀ tó lè bá ń ṣe fún yín àmọ́ ẹ fi sọ́kàn èmi náà fẹ́ déèyàn kọ́mọ tèmi náà déèyàn kémi náà máa dá sí báyìí níparí wá sí mi mọ̀ sọ́dọ̀ àfáà Sulaiman fún ara wọn tọ́ ibi tẹ́ gbé kámẹ́rà sí yìí máa kọjú sí bí yìí o ẹ má bínú akramakallah afáwà kan bẹ wọn ń pè ní Sheikh Abdullahi Al-Andalusi kí ni mo pè é Abdullahi Al-Andalusi hafizal Qur'ana kullah ó ha gbogbo Al-Qur'ani pátápátá ó tún wá ha 30,000 hadisi kún máa rù wá ti ha àti gbogbo àwọn tágbà wa ní ma wọ́n ṣe wá sí káàkiri láti ìlú kan sí kejì ní ma ń ṣe wá sí káàkiri lọ tíra pé epo ní ọmọ kí ó tó 12,000 ọ̀tọ̀ làwọn tí ó wà lọ́sàn-án ọ̀tọ̀ làwọn tí ó wà lálẹ́ ó wá díjọ́ kan Sheikh Abdullahi Andalusi ó lóun fẹ́ lọ ṣe wá sí nílùú kan bó ṣe wá wọnú ìlú àwọn ọmọ kí ó wá díjọ́ kejì wọn wá lọ jákèrè ọmọkànlá ẹ̀dá kásùbà ó ní nǹkan kan ń ṣe òun òrò pọ́n mú lè kíra ṣùgbọ́n aláàrọ̀ yẹ lọ kí gbogbo wọn lọ kí ó tún díjọ́ kejì akẹ́rọ̀ mọ́kànlá ẹ̀ kírun gbogbo àná ó tún dé ní ẹ̀ kírun ó ní nǹkan kan ṣe òun sẹ́ òun ò lè kírun mọ́ akẹ́rọ̀ mọ́kànlá wa táwa gbé sílámù wá fáwọn èèyàn ó ṣe wá di gbé ẹ̀ kírun mọ́ nígbà tó díjọ́ kẹta àbá kan bẹ̀rẹ̀ sí ní sunkún ni kí ló dé ó ní ìfẹ́ ọmọ nǹkan kọ́dí ṣàgáfà wo kíkọ́ àǹjẹ sọ ìfẹ́ ọmọ nǹkan ti ṣàgáfà òun ó ti kó wàhálà bá ọkàn òun ọmọbìnrin kan wà tó ń rí lójú ọ̀nà nígbà tá a fẹ́ wọnú ìlú yìí ìfẹ́ ọmọ yẹn ń dà mí láàmú í sì ń gba ìrun lọ́kàn mi. akérèmọ́kànlá ṣe torí obìnrin ìyàwó yóò ti gbé mẹ́rin ẹ jẹ́ àlọ́ tọrọ ẹ Sheikh Abdullahi Andalusi no problem ẹ lọ́ bá ń tọrọ wọn wá débẹ̀ bàbá ọmọ wa ní ẹni tí ó bá fẹ́ ọmọ òun àfi kó máa ṣẹ̀sìn àwọn yóò sì kọ́kọ́ da ẹlẹ́dẹ̀ jẹ fáìmọye oṣù náà àwọn ọmọ kí wọ́n rẹ̀ rí wípé anta la ta'rifu ustazana ó máa fà wá shaykhun kabirun àfáà tó yẹ pé yu'allimu an-nasa 'uluman yu'allimu an-nasa al-islam
wal imana òun ní wàá ju imana àti islam lẹ́nu torí obìnrin ní mọ̀ adé ẹlẹ́dẹ̀ àwọn ajíṣẹ́ fàfàfà ní alábàṣà bíi dálì kò sí tó burú bẹ́ẹ̀ òun lè ṣe wọ́n ṣàfọ̀mù lọ́mọbìnrin yìí wọ́n ní wọ́n fún yín ìfẹ́ ni àwọn ọmọ kí wọ́n ní akramakallah olóhùn fẹ́ òun sì da ẹlẹ́dẹ̀ jẹ àfáwọn adọ́dọ̀ àwọn tí wọ́n jẹ ẹlẹ́dẹ̀ ó sì dájẹ́ wọ́n ní akramakallah bó wà ní ìrún báyìí wọ́n ti ní ẹni wọ́n fẹ́ fẹ́ mọ̀ yóò lè kírun àbí kí n fẹ́ lẹ́yìn pọ́ àwòrán alukur'ani ó àdìsí mélòó 30,000 àwọn ọmọ kí wọ́n sunkún wọ́n fi wá sunkún lọlé tó bá sì dé wọn kó ìlú wọn kó gbogbo ọmọ pàdé ẹ̀ wọ́n retí àfáà wọn láwọn ò rí kí ló ṣẹlẹ̀ àfáà ti gbẹ̀sì míì àfáà láwọn ò ṣe ìsìláàmù mọ́ gbogbo ìlú wọn sunkún wọn bara jẹ́ Allahu akbar wa aminu makira Allahi billahi ja'ilun wa aminu makira Allahi ja'ilun ní sùúrù wa aminu makira Allahi billahi jahilun wa khaifu makira Allahi billahi arif aminu makira Allahi alladhi ẹ̀tọ́ jẹ́ wípé ó gbà ó fara balẹ̀ yá aminu makira Allah ó fara balẹ̀ sí pé ọlọ́run ò lè bínú sóhun afáwọn sọ wípé mọ́mọ́ wọ́rí òun ṣe gbogbo ẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní máa ṣe lọ àwọn tí ó wà lọlé wọn sunkún afáwọn àmì for so many years afáwọn da ẹlẹ́dẹ̀ kò sì kírun mọ́ after so many years tíra kan ní 8 ní ìkan ní 12 ó wá sọ sáfà lọ́kànjọ́ kan pé kí lòun ṣe yìí òun dídí afá wa padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ mùsùlùmí lẹ́nu tó gba Islam ẹ̀dákẹ́ ìgbọ́lọ̀ tóbi ibi tá à ń lọ kọ́ nìyẹn wọ́n bèèrè lọ́wọ́ àfáà pé gbogbo Kùránì iṣẹ́ ìwà rántí mọ́ ni wọ́n ní gbogbo ẹ̀ lòun rántí lẹ́yìn wípé àkàn lòun kàn rántí gbogbo ẹ̀ lòun gbàgbé ẹ̀ẹ̀kan lòun rántí èyí tó sọ wípé wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin pé tó bá mú nǹkan mi wá tí ì ṣe Islam àwọn Ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ ẹni òfò lẹ́ni yẹn ó ní nǹkan ẹ̀ka tí mo kàn rántí lẹ́nu ṣé wá fi yẹn ṣe ń tẹ́ bẹ́ẹ̀ sí ó ní òun ò rí yín náà ni hadisi gbọ́ 30,000 ó ní gbogbo ẹ ti lọ o ẹyọ kan tó kù òun náà ní bí máa ń bà dálàdí náà ó fakutulu ẹyọ kan tó kù náà hadisi tó wọ́n rántí nù àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní mọ́ fàfà sí ẹ̀yẹ́ pé tó tán gbogbo kéwúkéwú ló wá sọ̀rọ̀ ọmọbìnrin nǹkan kí ní ìwé tẹ́lẹ̀ mo ṣe ń wo bí yìí ni ó wá sọ̀rọ̀ ó ní ìyálùmọ̀kọ́ dírù lumni autazar láyín kọ́ta tufa máa kàtọ̀ alẹ́kọ́dẹ́r ìyálùmọ̀kọ́ dírù kádàrá ni lumni ẹbùn mi autazar àbí kẹ́ fi mí lẹ̀ láyín kọ́ta àtù tí n bá ṣe mistake fama kàtọ̀ alẹ́kọ́dẹ́r kádàrá mi náà ò ṣe mistake o tí nǹkan bá fi bá àfáà tó wá 30,000 hadith tó há òdìdí alukurani kò sẹ́ńtà padà sí burúkú ò lè bá o àpadà sí burúkú ò ní bá yín o lára ń tá padà sí burúkú òfin ní báyàn kó mọ́ fọkàn balẹ̀ Sheikh Sulaiman kí ni yóò gbọdọ̀ jọ yín lójú ẹ bìlítù rẹ̀ lọ́kàn ara yín pé yìí tí ì rí ṣe tó yìí tí ì rí ṣe tó bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ronú ẹ mọ̀ rò pé mo ń gbìyànjú ẹ mọ̀ rò pé kò sí àsàlátù tó dọ́rọ̀ ẹ̀wọ̀n Nàìjíríà nílọrin yìí èmi náà lọ̀gá wọn Ọlọ́run jẹ́ kí rẹ̀ bọ́ sí yín lọ́kàn o subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Allahu alayhi wa sallam. Ẹjọ́ sọ pé Allahu akbar. Allahu akbar. Ẹjọ́ sọ pé Allahu akbar. Allahu akbar. Bàbá wa Dr. Lawal Olongbebe of the Center for Community Development, Kwara State University, Malete. Ẹ dákun ẹ̀yin dàsà. Lórúkọ National Amir, wọ́n ní owó 50,000 naira yìí, kó máa bá yín lọ lẹ́sà. Allahu akbar. Àgbówó kò nà fún yín, ẹ má bínú, ẹ bá gbà bẹ́ẹ̀. Ọlọ́gbà àṣẹyìn lẹ́sẹ̀ rẹ̀. Amina. Ọlá àti tóbi Ọlọ́run. Amina. Ọ̀rọ̀ Ọlọ́run leléyìí. Ẹni tí ó bá gbọ́, ẹni tí ó bá sì gbà. Ọ̀rọ̀ Ọlọ́run leléyìí. A ti ń lọ orígun bíi tí a torí rẹ̀ wá. Níbi tí bàbá wa Kúnfàyẹ̀kúnnù tí wọ́n ti ṣe àdúà àkànṣe fún àwọn tí
wọ́n dá gbogbo oríire yìí jọ wọ́n ṣàdúrà yìí tán wọ́n sì máa fi ilé kálukú lọ́wọ́